Ìyá Fọlákẹ́. Ìyá Fọlákẹ́. Èrè ìyá Fọlákẹ́. Ṣé fẹ́ sọ pé ẹ̀gbọ́n pé mò ń pè yín ni? Wọlé bíi ti báwo? Mo wá fẹjọ́ ọmọ yín sùn yẹn ni. Fọlákẹ́. Bẹ́ẹ̀ ni. Kí Fọlákẹ́ rí mi bí mo ṣe tó yìí, kó máa sọ fún mi pé ṣé mi ò lè kí òun ni. Fọlákẹ́ ọmọ tèmi. Ṣé mo parọ́ mọ́ ni? Ṣé wíwo ni ní èèyàn ò tó wo ni àbí wóyàn ni ò tó wóyàn? Ẹ̀gbọ́n mi mo ní kí wá fẹjọ́ ẹ̀sùn yín ni. Mo wá fẹ́ ẹjọ́ Fọlákẹ́ sùn yín ni. Torí bó ṣe wà tí bá gbá mú, máa gbá nígbàkúgbà ni. Ẹ má bínú. Bàbá Fọlákẹ́, èmi àti oúnjẹ ọmọ kan lẹ́yìn inú ilé yìí o, bàbá Fọlákẹ́. Sórí gbogbo ìgbà ó mọ̀ sọ pé ó fẹ́ rí mi sórí àsìkò tá a wà yìí kò sáyé à ń fi síbí màgbo sórí bó bá ti ń jókòó tó sọ pọ́rọ̀ wà tó ń jákè ẹ̀wù tó ń fakọ́ sí tó ń fẹ́ gbé ọrùn wó yẹn yìí tí ó bá ti jẹ́ pọ́rọ̀ olówó dé kò ṣòwò ńlẹ̀ o àsìkò tá a wà yìí kò ṣòwò ikú wọlé ahoro bá ń sá ni o sórí tó bá wá mọ̀jẹ̀ olówó nú ó yá sọ̀rọ̀ sókè gbogbo ọmọ Nàìjíríà fẹ́ gbọ́ kí ló ṣẹlẹ̀ gbọ́n. Bàbá Fọlákẹ́. Bàbá Fọlákẹ́. Ṣé bẹ́ẹ̀ ni mo dúró wájú rẹ̀ yìí? Ẹbí ló ní mo pè é. Ní ti ẹ̀rántí. Ó dà, ẹrántí o, ìgbé sọ̀tọ̀ sí mi. Wọ́n Fọlákẹ́ ń fẹ́ sọ. Ó ti mọ́kọ wálé. Ó ti ẹ̀dá oúnjẹ owó tó dínkù. Ní sùúrù jẹ́ kí n sọ tẹnu mi. Ọwọ́ tó fi mú Fọlákẹ́ ò dá o, ó sì ń bá mi lójú jẹ. Bàbá Fọlákẹ́, ìwà tọmọ yìí ń wù kò dáa, ó ń bá mi lójú jẹ́ dádùúgbò, gbogbo àdúgbò ló ti sọ náà. Pẹ̀lú ọ̀bùrúkú tó ń wù. Ní sùúrù o. Sọ dúró jẹ́ kí n sọ tẹnu mi tán, jẹ́ kúkó tó sinmi. Ó dà o, máa sọ tẹnu ẹ o. Tó ti gbàgbé kóbìnrin ni, ṣé kò ní lọ ilé ọkọ, ṣáwọn wà rán dandan tó ń wù, ṣé yóò lọ mọ òbí obìnrin lọmọ ẹ̀, ọwọ́ tó fi mọ òdàbọ̀ ń ké o. Ẹ̀yin obìnrin, ẹ ṣe ọ̀rẹ́ wa rárá. Ọlọ́run tó dá wa àti yín gan papọ̀ ó mọ̀ wípé ẹ ṣe ọ̀rẹ́ wa nígbà tí o rí pé ọmọ Fọlákẹ́ yìí ọ̀kan ṣoṣo àràbà tí ibi gbó kìdìkìdì ni tó o sì mọ̀ pé ẹyin lójú mi ni torí pé ọmọ yìí fẹ́ràn mi jù ọ lọ ó sì jẹ́ pé ọmọ òkè fẹ́ràn bàbá rẹ̀ bí ìyá rẹ̀ ó wá fẹ́ kí n fi ìpátì kùkù kí n fi yọ ìfẹ́ rẹ̀ kó lọ́kàn mi dúró ná kí lọ́mọ mi ṣe tí ò dáa ó sú ara kí àdúgbò ni àbí ó ń jalè ó wá sọ wípé mò ń gba ọmọ jẹ àlà tó bá wù kálukú ó lo wo èmi èsì bàbá olójú bá dẹrù bọmọ o jẹ́ kí ọmọ mi ó lo ìṣẹ̀mí ayé ẹ̀ kémi náà lo ìṣẹ̀mí ayé tèmi ìgbà tó ti sọ wípé ọ̀rọ̀ Fọlákẹ́ ló fẹ́ sọ fún mi mo tẹ̀ ṣe bóyá Fọlákẹ́ ti mọ́kọ wálé ni pé Ọlọ́run àwọn ìdúpẹ́ ọkọ ọmọ wa náà èmi náà ti di grandpa. Bàbá Fọlákẹ́ sọ̀rọ̀ ló ń sọ nígboro ẹnu yìí ọmọ wo ni kó mọ́kọ wálé. Dákun dúró ná ọmọ tó ń tẹnu mọ́ yìí ṣé wọ́n jẹ́ kọ́ lọ́mọ ń fi ìrìn ẹsẹ̀ jọ ìgbà tí kó tó di pé èmi àti àtẹ̀sójú ẹ̀ kó tó di pé gbé ẹjọ́ ra wọn ṣé kó di bí wọn náà ṣe rin àwọn ìrìn kan tó rìn wá sí ọ̀dọ̀ mi fi ọmọ yìí náà lẹ ìwọ lójọ jẹ́ kó rin àwọn ìrìn ẹsẹ̀ tiẹ̀. kò tó pàdé sèmi ṣé bẹ́ẹ̀ mi ṣe ń hùwà ṣé bí mo ṣe ń hùwà kiri àdúgbò nìyí kò ṣe tó jọ́ lójú ọmọ abú gbogbo èèyàn àgbàlagbà máa ní kó máa kí òun. Nígbà táwọn náà bá gọ̀ tí wọn ò bá lè kíyàn ọmọ mi ó sì bójú wọn jẹ́. ṣọ̀kúwà náà sọ̀rọ̀ sí ọlọ́kan ṣoṣo ni ṣọ̀pá àbí mi ìlú ọmọ yìí. Ìwọ ló kọ ló bímọ mọ ìwọ ló mọ nǹkan tó ṣe tó fi dí ojú rẹ̀ tí ò fi wá mọ ó mọ pé èmi ọmọ ń bẹ lára bọ̀ yìí ọmọ ń bẹ lára bàbá. Ọlọ́run ló sọ ọmọ ọmọdé àgbàtà báyìí kí wọ́n lè bímọ lé wọ́n sọ pé mi mọ nǹkan tí mo fi. Ìwọ ló mọ bó ṣe ṣe yìí tí mo sì ń ró lórí ẹ̀mí tí mo fẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún ọ èmi mo mọ̀ ṣùgbọ́n ìní tí ìṣọ́ ní ìṣe. Bàbá Fọlákẹ́ mò ń ké o. Ìyá Fọlákẹ́. Mò ń ké o níwájú oúnjẹ jọ oúnjẹ yìí ó da sọ mò ń ké o ọwọ́ tó fi tọmọ yìí ò da o. Má bàbá mi ṣorogún àti ìfẹ̀yàwó lé ọ ní ìsìn. tó bá rí láyé ìsìn gbogbo ẹ̀ yàtọ̀ ní. gbogbo ẹ̀ ti wá yàtọ̀ báyìí ọ̀tún ni. ẹjọ́ náà mọ̀mọ́ tí ẹ̀kan ní bí ọlọ́rọ̀ kan. ọlọ́run ló ní ìrántí. ṣé bá a ṣe wá bó ṣe á wà yìí ṣe lọ́dà tó ò ní obìnrin kankan lé ká máa pè pé wá bá ní ṣe nǹkan báyìí wá bá ní ṣe nǹkan báyìí. ọyọ wáyàwó mi. jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gidi ló fẹ́ bá ṣe tó ń pè lọ́sọ̀gbà kò ní tíyàwó báyìí kí mi tó fẹ́ mi kí ẹ bá ní ìyẹn fẹ́ yàwó kankan.
ṣe bí èèyàn bá kó ìyàwó kan bá kọ yàn ìyàwó mi máa fẹ́ yàn bí ò bá ní bí bàbá bá kú bàbá ní kú bí iná bá kú yóò fi eru bojú ni ọ wà máa sọ pé ìyàwó kan ló fi nífẹ̀ẹ́ mi mọ̀. àní ìfẹ́ yàwó mi mọ̀. níwọ̀ tó jẹ́ wípé bó o ti ṣe gan-an ní tó ń jẹ àwo òrí jẹ tó sì ní àwọn ẹ̀gbọ́n lókè òkun tí wọ́n máa fowó ránṣẹ́ sí ọ. kéèpé ni mo láwọn èèyàn lókè òkun ó rà kí wọ́n ń fún mi lówó lórí ó tí mọ̀ náà mọ̀ pé mi ò ṣiṣẹ́ nǹkan ẹ̀yìn náà wọ́n ń fún mi mo níyàwó ní ìsìn wọ́n ó tún fún mi ṣùgbọ́n èmi ò tiẹ̀ fẹ́ ọ̀rọ̀ ìyàwó woman ladies forgotten. àìrọ̀ wa rìn mẹ́wàá lọ wá kan. ọba wa. mẹ́bọ̀ wá ìyàwó kan tí n ó mú wá tí ọ̀rọ̀ lọ́rùn. ó tún wá délé bó wa bí ọ̀sọ̀rọ̀ lọ́mọdé. àwọn alọ́sọ̀rọ̀ lọ́mọdé náà ni. òun ó ya wèrè ju tán dáre. kò lè ya wèrè àníbọ̀ mú wá. àwọn òpin ló tó bá wọn kúrúkù ni wọn. àní ọfọkàn balẹ̀ mo ní bọ̀ mú yàn wá sọ. kí n fọkàn balẹ̀ àwọn kan máa ń fọkàn balẹ̀ nǹkan tí wọ́n máa ń jíjà lọ́wọ́. ẹgbẹ́ máa ń fọkàn balẹ̀ níbi àwọn ẹgbẹ́ tí ẹ gbà ní o ibi tí ń bọ̀ gbé ilé ìgbà tí ọ̀rọ̀ lọ́rùn. tí ọ̀rọ̀ lọ́rùn. bọ́ọ̀sì kankan. tí èsì fọkàn balẹ̀ ẹ̀tàn. Bámẹ́lẹ́! Támọ̀lé! Ara mo ni mo fàájé tán tí ó balẹ̀ kàn mí jẹ́ mi. Ó jẹ́ ìdábẹ́sì. Ajé tán fi tọ́ pínpín lápẹ̀kún bàbá yín. Ajé tán fi tọ́ ọmọ yín Fọlákẹ́ tí ò gbádùn tí wèrè gbélé wọn. Dúró ná, ṣó o ṣìrìn ní àbó òṣìléyà? Ìsìnrìn, ìsìsíléyà. Torí pé ẹjọ́ Fọlákẹ́ mú wá fi sùn yìí. Kí ló ṣẹlẹ̀ gangan sọ̀rọ̀ sókè? Ẹ̀gúnjẹ pín mi náà kò tí ì pọ̀ jù. Ṣùgbọ́n tó wà ń bẹ́ẹ̀ ni pé ọmọ yín Fọlákẹ́ ní ìjẹta òde òyì ó wá sí bàtà. Wọ́n á sọ fún pé bàtà tó wá sí 500 naira ni o. Ìsìnlé mo kó lẹ̀ pé tó bá dé o kó fowó lẹ̀ o kó lè máa kó bàtà rẹ̀ lọ. Ó wá dé kò bá mi bá mi ń bẹ̀ ọba àwọn ọmọọṣẹ́ ń bẹ̀ kó mú 100 naira ó fi lé wọn lọ́wọ́ ó kó bàtà lọ. Instead of 500 naira àti ẹkó san. Ó wá ní òun ti lọ gangan. Wọ́n fẹjọ́ rẹ̀ sùn torí pé kí má bàbá ń ṣe léṣe. Ṣọ́ọ́rí pọ́n fọ́nú lẹ́ẹ̀kan sí. Yes, wọ́n fọ́nú. Wọ́n lẹ́ni ìfàwọ̀bà tọ́ sí ni mọ́ pè lára mu. Ṣé tó bá jẹ́ pé ìwọ gan náà ìwọ náà gbọ́ ọ̀rọ̀ tó sọ tẹ́lẹ̀ tẹ́yẹ̀ bá sọ̀rọ̀ èyí ọ̀kan fi run mú wò pé ṣé ọ̀rọ̀ tí mo sọ yìí ṣé ó rún létí o àbí kò rún o ò sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ wípé wọ́n ti fún alábàdáàdì láàrin orí ló tún wá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó sọ pé ó yẹ kó fún ọ ní 500 naira ó fún ọ 100 naira èmi lọ́mọ ń jọ ó ti wá fẹ́ fi gbogbo àjọ mi tán ó ti fi gbogbo nǹkan jọ mi tán tó bá jẹ́ pé mi ni mo gbé bàtà fún ọ ni wàláì 1 naira ò ní gbà. Bàbá kò tiẹ̀ tó wá láwọn àti pé òsì ṣọ́ọ̀bù kó orin lọ dóná olóògbọ́ ọmọọṣẹ́ àwọn wo ló kọ́ṣẹ́ lọ́dọ̀ lùchẹ̀ iná irú rẹ̀ náà lọ́mọọṣẹ́ ìwọ tó yẹ kó lọ́mọ kọ́ṣẹ́ lọ́dọ̀ DDC. Tí bọ́ máa ń ní ó yẹ kẹ́ ẹ máa bẹ̀ mí ní ẹ tún máa ń sọ mí lẹ́nu ẹ ń gbọ́ bẹ́ẹ̀ làbàlá. Bàbá ẹ̀ ṣe dáadáa. Ṣé ó jẹ́ pé a jẹ́ pé irú bàbá lọ́mọ nu o? Àbájọ pọ́nmọ́ ọ̀tẹ́sọ̀ kùtù yóò jọ kí ti gbà nǹkan kan náà lẹ́yìn méjì ẹ̀ jọ gbádùn. Ṣé wọ́n ti sọ pé bí iye owó bá ní yó ni? Ṣé gàkiri ò yẹ kó bá yàn lẹ́rù? Ṣé ìwọ tó kàn yàn yìí? Sórí àwọn tí wọ́n fi ọ́ sí iṣẹ́ bàtà ṣíṣo wọn ò yẹra wọ̀rẹ́ wò dáadáa iṣẹ́ fọ́gá ló yẹ kó mọ̀. Fọ́gá kọ́ fọ́gá là ní. Tàbí kí mo lọ ọ̀dọ̀ yàmúdá yẹn. Ẹ jẹ́ gbọ́dọ̀ jẹ́rẹ́ ṣé bẹ́ẹ̀ pé mo ti bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ gbogbo dẹ́ kí n fún yín kí n fún yín kí n fún túbàtú ni kí n pa blọ́ọ̀gì dànù. Ayọ̀ bàbá òsì tó bí mọ́ yà. Wẹ̀lé máa wá ìwà. A tún máa lọ sí ìta. Wọ́n náà wọ́n tí Fọlákẹ́ ń ṣe ládùúgbò, ó ń tì mí lójú. Ìwọ ò kìí ṣe bí Fọlákẹ́ ṣe máa ń ṣe. Ṣé kìí bára yín sọ̀rọ̀? Ṣé mọ́ ẹlẹ́pẹ̀rẹ̀ ayín? Ṣé kìí bára yín sọ̀rọ̀ ni ìwà tí Fọlákẹ́ ń wù kò tẹ́ mi lọ́rùn? Bàbá ẹ̀ ló dé bàjẹ́ ó ti sú mi. Àwọn ẹlẹ́jọba mi bọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀, ó ń dójú tì mí ládùúgbò. Wọ́n kún bá sọ̀rọ̀. Ọlọ́run jẹ́ kó gbọ́ ni. Ẹ má bínú ma, Ọlọ́run jẹ́ kó gbọ́ jù. Wọ́n náà wáyé táwọn tó ń jẹ ti gan pàpàpà, ṣé mi ló ranjú wọn? Ẹ má bínú kò jẹ́ ranjú wọn, ẹ má bínú máa bá sọ. Ọlọ́run jẹ́ kó gbọ́. Ṣé ká máa lọ bí láàlá bí? Ó yá tí ẹ pọ̀. Ọ̀dà sún nìkan. Ọ̀nà ló lè máa bá mi. Ìlú ló ti jáde. Wọ́n á nìkan.
tún mi kà wọ́n ní ká ẹ má bínú ìdùnnú wọn ṣe pé yẹn mo gbàgbọ́ nǹkan tó ní Fọlákẹ́ ṣe fún yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ fọ̀rọ̀ Fọlákẹ́ yá mi o ọmọ kékeré ni ọkàn tó bí fún gbàdí bẹ́ẹ̀ yẹn ni ọmọ kékeré ṣẹlẹ̀ nírú mi mo bí Fọlákẹ́ ó tó bí ni ẹ jọ̀ọ́ ọmọ kékeré rẹ̀ kò mẹ́kọ̀ọ́ jẹ kó máa hà lọ́wọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ fi yá mi ẹ dáríjì ọmọ mi ó ní mo pè sí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Yorùbá bọ̀ wọ́n ní tá a bá jẹ̀kọ́ àdáríjì wéèrè ọlá àbàtà ni mọ́tò sàn ọlá bàbá ọlọ́wọ́n fi ń yan ọlá ayé lọ́jẹ́ o ọlá àti ìyá kìí ṣe ti bàbá rẹ̀ ọ̀gbádùn tó ṣe rí kẹ̀kẹ̀rẹ̀ dàbí ológun yẹn if not for you ma treat for ọkọ pẹ̀lú. ìyẹn má bu ọkọ mi ìyẹn ni mi ò ṣe ni èèyàn mi ò ṣe èèyàn àṣà ni fi wá láàárọ̀ lásán. ṣùgbọ́n ẹ sọ fún mi pé má dàrú ẹ̀wọ̀n jọ mi òjò tó bá dẹ́rù ẹ̀wọ̀n ma treat for ọkọ pẹ̀lú. kò ní dán òun bó tí wọ́n náà bàtà kan tí ó fẹ́ gbé fún un ẹ jẹ́ kí n wọlé. ìmúdóde ìlú àwa sí nígbà tí bàbá wà gbé tí bàbá wà gbádùn. sórí tí mo máa sọ fún ọ èmi mo fẹ́ jẹ́ kó fi wájọ́ sórí kèsì púpọ̀ kan láyé ní sùúrù máa yanjú o àwọn tó mọ̀ mí wọ́n mọ̀ tí mo máa ṣe o sórí ó fi wèrè pọ́ọ̀tì ẹ̀ wèrè la fi wo wèrè sórí kèsì gbogbo ìgbà náà ni èèyàn máa ń ní sùúrù tó bá ti lè ní sùúrù ìjọba aráyé fọwọ́ lọ o ṣùgbọ́n tó bá ti ẹni wọ́n ti mọ̀ wípé ò lè dààmú àbí kò mọ̀ pé wọ́n gan ló jàre ṣùgbọ́n tó bá ti kí wèrè bọ̀ tó kọ́kọ́ súnmọ́ tó sẹ́tà gbàdú sí lórí tó bá dijọ́ mi yóò ṣe dáadáa ṣe. Fọlákẹ́ bíbá ẹni jókòó sí tí mo wà nínú kíchìn àtàrà tí mò ń forí ṣe tí mò ń fọrùn ṣe mo ní kó fábọ́ ò fọ́ bàbá Fọlákẹ́ wọ́n náà sì ń wo ràn. ẹni sùúrù o ilé bàbá Fọlákẹ́ òní Fọlákẹ́ wà ilé ọkọ tiẹ̀ òní wọ́n wà kéé jẹ́ kókó tí bàbá tọmọ kó mọ̀ làálà iṣẹ́ ilé ọkọ ni wọ́n ń ṣe fi ọmọ mi lẹ̀ jẹ́ kó. bàbá Fọlákẹ́ ó ń bọmọ yìí jẹ́ ṣé o ṣáà kò obìnrin lọmọ yìí. bàbá Fọlákẹ́ mò ń ké o mo ń ké òun bọmọ ìjẹ́ obìnrin ni o. ẹ mélòó mo bí tó fi wàhálà pa ọmọ fún mi kó o dáná oúnjẹ kó o fọṣọ kó o túnú léṣe kí ni kókó iṣẹ́ tá a gbà fún un lé. ẹ wo bá dá máa mi lójà wọ́n ní ìfọ̀fọ́ mi ò fọ́. Ọlọ́run ní jí o fọwọ́ o mọ̀ tún máa bọ́ fífọ̀ ni sórí bó ṣe wà ìgbà tí mo fẹ́ fẹ́ wọ́n kọ̀wé pa mí báyìí iṣẹ́ owó tí mo sọ báwọn rẹ̀. ẹni sùúrù kí ni nǹkan pàtó tẹ́ sọ pé bá tó ní gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ láti mi látàárọ̀ kò sí kankan tó wọlé ṣe tì mí. ní báyìí ẹ wàá ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín láti ilẹ̀ kẹ́ ẹ sọ̀rọ̀ sókè mo fẹ́ gbọ́rọ̀ yín báyìí. tó gbogbo eléyìí tẹ́ ẹ̀ mú gan látàárọ̀ ìgan kò ní jó wọ̀ yín létí. nísìn Fọlákẹ́ ọmọ tẹ́ ẹ bí tẹ́ ẹ̀ tọ́ bóyá ìrántí tọ́ ni kò yé mi ọmọ tẹ́ ẹ bí tẹ́ ẹ̀ tọ́ ó gbowó àjọ alájọ ó kájọ tiẹ̀ ó sá lọ àwa lọ bí ó ti ń ṣiṣẹ́ àbá a pè é kò gbé kọ́ọ̀lù wa bá ṣe ní àwa bá bàbá ẹ̀ àwa wálé wọn àbá tún dé dínà rí pé bàbá gan rúurú ń bò nínú kankan náà ni bàbá àtọmọ tó ń táwa torí ẹ̀ la ṣe wá kẹ́ sọ fún Fọlákẹ́ bí ẹ bá ti máa ń ríra pé owó àjà alájọ kọ̀ọ̀kan. ó dẹ̀ kọ́rọ̀ yóò kàn yín lára o torí bẹ́ẹ̀ ṣe é mu ní tútù yìí ó ń jó èmi lára gidi gan ọ̀rọ̀ wo là ń sọ yìí mo dẹ̀ sọ fún mi ní ẹ má jà gbọ́ ọmọ ẹ̀ ọmọ òṣàbí ìpàbí ọmọ ẹni sùúrù kẹ́ tó máa gbọ̀rọ̀ yẹn bí ẹgbàá tí tàbí ìgbà gbàgbọ́ tí. Fọlákẹ́ síta bàbá yìí. ṣùgbọ́n ó dáa kéèyàn máa ronú kó tó ṣe nǹkan tó bá fẹ́ ṣe o ó dáa kéèyàn kọ́kọ́ sọ̀rọ̀ wò pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o ṣé ó dá létí àbí kò dá létí o you are very stupid sir you are very stupid wọ́n ní dókàn tí ẹ̀ wá dùn mí jù ni pé ṣé ìyàwó yín lélẹ́yìí àti olóṣó àdàgbà kàtíkì láti ẹ̀ sọ wípé èyí kúkúrú àti olóṣó alátìkè kò gbọ́n kí ló ṣe ẹ̀yin tí ẹ dàgbà tó báyìí ṣùgbọ́n ẹ̀yin náà ẹ lọ skul o ẹ ní ẹ̀bùn ìwé díẹ̀ ẹ dẹ̀ kàwé díẹ̀ orí yín pé ẹ̀yin àti ọmọ inú yín ẹjọ́ ń dájọ́ pọ̀ kì í tún wá ṣe ọkùnrin lẹ̀ ń bá dájọ́ obìnrin ni ẹ̀ ń bá dájọ́ ẹjọ́ association wo lẹ dálẹ̀ tí ẹ lọ register ní abẹ́ DDC kó tó di pẹ́ bẹ̀rẹ̀ àjọ dídá. ẹ rí yẹn ṣe ìyá olóṣó ẹ̀yà pariwo orí burúkú lé mi lórí ṣẹ́rí ọmọ mi èmi ló jọ tó bá jẹ́ pé èmi ni yín ni tí àjọ dájọ́ pọ̀ ẹ gbẹnu sí máìkì gbogbo ọmọ Nàìjíríà wọn ò mọ tẹ ẹsẹ tí lè fi jóná torí wípé ẹ ń bá ọmọ inú yín ẹ ń bá dájọ́ ọmọ mi sọ pé ọkùnrin kan máa ń léwu kì í gbòòrò bóyá ìwọ ni Ọlọ́run mú yín ẹ ní délé pé ẹ fẹ́ ṣe ara yín rìn wá bá mi ṣe nǹkan fún yín kẹ́ tó lọ. ṣé ẹ ti rí báyìí ṣé ẹ ti rí
ṣé mi ò sọ mo lọ́mọ yìí ò gbádùn àwọn tó bí gan tí ò bá sì yẹ bàbá ẹ̀gbọ́n ò gbádùn ó dẹ̀ wọ ẹgbẹ́ náà lẹ́gbẹ́ tú torí pé ilé ò ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ wa. ṣé ti sọ̀rọ̀ tán bẹ́ẹ̀ mo bí ẹ̀rù a ti rí pé ẹ̀yin gan lọ́mọ tó bá yẹ pé ẹ wo mo tiẹ̀ ń lò fún gan tó bá jẹ́ kó o ní làákàyè ni tọ́pọ̀ rẹ̀ ò sún sẹ́yìn bíi tọmọ ẹ̀ ó tiẹ̀ ti sọ́nà pé wọ́n lọ́mọ jù à ń fi àjọ àfihàn ara wa lọ́wọ́ ni apá àjọ fọ́mọ mo dẹ̀ mọ̀ pé bóyá ara owó àjọ náà ló fi ń mu gbogbo eléyìí sórí jẹ́ ń sọ fún a fún ìwọ àtọmọ rẹ ọlọ́run kò ṣe àfihàn mọ́ bí a fún ìwọ àtọmọ rẹ ní ọ̀túnla tí a bá rí owó yẹn gbà títí ilé ọ̀túnla bá bíṣu tó bá máa fi dijọ́ mẹ́rin bóyá búdòzà la máa wá gbé. Ìdìrín ni ọ́ ẹ ní sùúrù tiẹ̀ ẹ ṣe ìdóná ṣé ìwọ nìyàwó wọn. Èwo ń tiẹ̀ pé èwo ni tiẹ̀. Ọwọ́ tẹ̀ bá mi ṣe láti jẹ́ ọtí lọ sí. Ṣe máa settle down pẹ̀lú. Kẹ́yà àgbà tọwọ́ tẹsẹ̀ ni. Ọlọ́run máa ṣe o. Ẹlẹ́dàá màámi. O ṣé o. Òyàjà mi tán, who is the lucky lady? Ọmọ tẹ̀ mí Fọlákẹ́. Àbí mi gbọ́ nǹkan tó ń sọ dáadáa tó dàbí pé ó fẹ́ máa fìlétí mi bákan. Fọlákẹ́ of all ladies nínú gbogbo olúwa bó ṣe tó. Fọlákẹ́ ni wá mú wá ẹlẹ́dàá ìyá wa ẹlẹ́dàá bàbá mi ò ní jẹ́ ká rí tí tó fi jẹ́ pé Fọlákẹ́ ni wá fi ṣe ìyàwó kó lọ mú Haúsá èjì náà bàbá gan kó mú wá sínú ilé ó tẹ́ mi lọ́rùn ju Fọlákẹ́ lọ. Fọlákẹ́ ọmọ tí ò lè epo lójú yẹn tí ò sẹ́ni tí ò lè bú tí kò kì í fìyàn díwọ̀n irọ́ o ò tí ì rí ìyàwó my dear o kì í ṣerú Fọlákẹ́ àbúrò jọ nítorí Ọlọ́run mo fi ẹlẹ́dàá ìyá wa mo fi ọmú kan tèmi àti ẹjọ́ ọmọ mo fi bẹ́ẹ̀ Fọlákẹ́ má rìn rẹ́gbẹ́rẹ́gbẹ́ o tó bá ti jẹ́ pé tíjọ́ ní nǹkan papọ̀ jọ jẹ́ kó mọ bẹ́ẹ̀ jẹ́ kó dolú fi mọ́ Fọlákẹ́ is not the best lady for you dear brother. Àǹtí mi ọmọ yẹn nice now. Ẹ̀yà ọmọ yẹn caring. Ọjọ́ mẹ́ta súnmọ́ mi Akin ọ̀rẹ́ ṣé kí n bára yín sọ̀rọ̀ ni ó sọ fún mi pé òun mú yàwó nígbà tó tiẹ̀ wá bá mi tó ní àǹtí o mo ti níyàwó òun ti mú nǹkan tẹ́ ẹ sọ òun ti mú iṣẹ́ inú mi kọ́kọ́ dùn bọ́tí ìgbà tó máa bọ̀rọ̀ jẹ́ ló bá sọ mi pé ọmọ Fọlákẹ́ ọmọ ládàrátà tó wà ládùúgbò tó yẹ pé kò sẹ́ni tí ò lè wojú ọmọ tí ò lè pò lójú kò mọ ọmọdé kò má gbà tó bá tiẹ̀ wá jẹ́ pé tèébú nìkan ni ṣé bí yóò bá tiẹ̀ sàn àbá la máa caution ẹ bí àfọwọ́rá bí kó mú kan ọmọ kan kó mú tẹni ẹlẹ́ni mọ́ ti tiẹ̀ tó yẹ pé ojoojúmọ́ almost everyday làwọn èèyàn máa ń ké lé lórí máa ń ké lé bàbá ẹ̀ lórí bàbá dáadáa tó bímọ òṣì yẹn ṣé kí n bára yín sọ̀rọ̀ ni. sísá máa ń bára wa sọ̀rọ̀ moreover àti bá kí sọ̀rọ̀ láì mọ ìgbà times ìdánwò bá pé ọmọ yìí kò sọmọ tó lè fẹ́ bá kó sọ pé rárá òtí inú mi ni màá ṣe ó dẹ̀ sọ fún mi pé ẹ ti mọ̀ sí pé sóun àwọn kì í ṣe mọ̀lẹ́bí òun. sísá wo ló fọwọ́ sí tó bá tiẹ̀ wá sọ bẹ́ẹ̀ ṣé wọ́n gan kò yẹ kó mọ irú èèyàn tí mo jẹ́ báwo máa ti ṣe fọwọ́ sí irú ọmọ bẹ́ẹ̀ yẹn kó wà lápọn gan in fact kó ṣe fada ó sàn ju pé kó fi irú ọmọ yẹn ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó lọ wọ́n bá sọ títọ́ ọ̀rọ̀ ẹ bára yín sọ̀rọ̀ torí bó ṣe wà yẹn ọmọ yẹn tí ò bá dẹ̀yìn lẹ́yìn Akin màá lọ sílé wọn tí bá fojú ẹ̀ rí akọjá nǹkan tó lérò nítorí ọmọ yẹn kì í ṣe ọmọ tó ń rí mọ́ọ̀yàn wọ́n ní àrímọ́ni làkínimọ́ni kì í ṣe bí irú ọmọ yẹn ọmọ tó yẹ pé ọmọ ọsàn ni tó ń kókó pọ́ báyà tó yẹ pé ládùúgbò báyìí gbogbo àwọn èèyàn máa wá sílé wá máa fi pariwo lé lórí ni ṣérù yẹn làbúrò mi máa fi ṣẹlẹ̀. iná náà máa bẹ̀ ṣùgbọ́n sáà ti sọ fún. Fọlákẹ́ ọmọ mi àti
Àkànkẹ́ Adé ọmọ bá dé ẹkú àtàlà lọ. Bá ti kíyàn bẹ́ẹ̀ fẹ́ gbà ọmọ òbí kò ní àwọn dẹ́là. Àkànkẹ́ mi ìlú èkó mi ìbò náà tó ń wò tẹ̀mí lọ́rùn. Ọmọ tó ń wò tẹ̀mí lọ́rùn ni wọ́n fẹ́ kó já nínú àwọn àpàlàpàlà tó ń wò. Ọmọ ọ̀rọ̀ tó wà ní ẹgbẹ́ sọ. Ọ̀pọ̀ kò ní ọ̀rẹ́ obìnrin ló dẹ̀ mọ́ mẹ́sẹ̀ obìnrin tọ̀. Mi ò fẹ́ gba àwọn àpàlàpàlà tó ń wò abẹ́ ní ẹgbẹ́ ìfọwọ́ sí i. Ṣé àwọn àti máa wò dáa? Abẹ́ ìṣẹ̀ ló ń ní ọmọ kò dá àwọn àwọn pàlàpàlà kò dá ìjọpọ gbàjọ fún owó ò dá owó padà ó tún lọ sọ bàtà ẹjọ́ sọ àdéhùn pé 500 naira owó adébẹ fún 100 naira ó dẹ padà tí ó dá owó náà àwọn wà kó rágbàlagbà lójú ọ̀nà wà lágbàlagbà kọ́kọ́ kí ẹ Fọlákẹ́ obìnrin ní ẹ̀ ní gbọ́dọ̀ mọ̀ wá wọn wà báyìí kò rí ilé ọkọ gbé. Ó dáa ṣebí kí n máa gbọ́kọ̀ tẹ̀ ẹ̀ sọ ni. Ó sì máa gbọ́kọ̀ tó máa gbọ́ ti bá mi lẹ́yìn máa gbọ́ ti lọ́la máa gbọ́ ti bá mi lẹ́yìn máa gbọ́ ti lọ́la ìyẹn tún kọ́ Fọlákẹ́. Àìgbà máa àgbà àti ìmọ̀ràn àgbà jù ó máa ń mú èèyàn ṣiṣẹ́. Ẹ fọ̀rọ̀ àgbà lẹ̀ máa mi àti lásìkò àgbà ẹ wò ó máa pín gbọ́ ni ẹ̀yin méjì lẹ̀ ṣàjọbí mi máa gbọ́ ti bá mi lẹ́yìn máa gbọ́ ti yín lọ́la. Wá ló rà mí. Ọlọ́run ṣàmú mi ò ṣe ìdánwò jẹ́ ìjìyà yìí gbé lórí ọmọ. Bọ́. Ó ní ọ̀rẹ́ mi dáadáa ni. Ó rí i pé mo ṣe gàyà fún ọ díẹ̀. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Mo fi bá ọmọge sọ̀rọ̀. Ó rí i pa sọ̀rọ̀ kan jò ní ìná. Mo ní kò sí wàhálà mo ní mú wa. Ìjọsìn tó ní ìfọkànbalẹ̀ pé ìfọkànbalẹ̀ ti mí kì í ṣaláfàgùn. Ẹ̀wọ̀n náà ní ọlọ́jú ọ̀rẹ́ kan kọ́. Ó ní ìfọkànbalẹ̀ ti mí kì í kò sí yàgbẹ́. Ẹ lọ wó lẹ̀. Ìwọ náà rí i pé bọ́ba ti ń wojú rẹ̀ ó ti rí i pé nǹkan kí ẹsẹ̀ rà bò. Ọ̀tọ̀ wa gbọ́ obi ti fù. Obi ti fù. Ìwọ́n wọn dọ́dà. Gbà tẹ̀lé. Ó ti gbà báyìí. Ẹ jẹ́rìí. How are you? Kí lorúkọ rẹ? Fọlákẹ́mi èmi Sabiko. Inú mi dùn láti ní ti ìsà. Ó ti dà. Kò dẹ̀ sí wàhálà tẹ́ bá wọn pẹ́ máa tọ́jú mi. Ọjọ́ ìgbé ti tọ́jú ni ń tọ́jú sórí ilé mi tí mo ti rẹ̀ èmi mo ní wọ́n mọ̀ rẹ̀ èmi ò ṣiṣẹ́ ọmọ tí ò ṣiṣẹ́ tó ń jẹun sórí ẹyin tó dáa jù ni pé ẹ̀yin ọ̀dọ́ sílẹ̀ kan máa ń rúbà pé báyà wà àtàlàjà kan àbá ní tọ́jú àwọn ọ̀dọ́ kan wọn kan àwọn ọ̀dọ́ tẹ̀ ń wo nínú kankan máa mú yín wọlé wọ́n máa ṣe tírísọ̀ wọ́n máa jù mí sílẹ̀ àbí ò ní ṣe bẹ́ẹ̀ èmi láwọn èèyàn lókè lọ́hùn ọ̀rẹ́ mi àwọn sọ fún ni. Kí la gbó sọ báyìí? Ọ̀rọ̀ àgbo ti dọ̀wọ́ sí. Méjì náà tó ṣe ń wò ó ti bọ́ ọwọ́ sàn. Kì í jẹun àárọ̀ ṣùgbọ́n Ọlọ́run kẹ́ ọmọ àmà yìí. Mo ti jà wọ́n èso. Sórí ò ní wàhálà kankan. Ẹ̀gbọ́n mi àìdélé arúgbó lọ́fẹ̀ẹ́ ẹ̀yin náà ẹgbẹ́nu sí Ogulutu ẹ̀gbọ́n mi Ogulutu ẹ̀gbọ́n mi ṣé mọ̀ pé kò ní dá kí n máa fi nǹkan lọ yìí kẹ́ ẹ mọ̀ sọ pé ẹ mú. Sórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí sọ̀rọ̀ tí o kò mọ̀ rò pé mo wá bọ́ ṣàwẹ́wà mo wá bọ́ ṣàwàdà rárá o. Sórí òótọ́ ọ̀rọ̀ mo fẹ́ bọ́ sọ o ètí ti kún ládùúgbò wọ́n ní pé ẹnu rẹ ò tọrọ lórí ọmọ rẹ o ò lè bọ́mọ wí ìyàwó rẹ gan bọ́mọ wí gan jù wọ́ gan lọ Ogulutu má bá yí ọmọ ìjẹ́ pọ̀pọ̀ adàgbàjẹ́ náà fù tó ní dídì bá bàjẹ́ tán tó ní ìdí ní dà gbó wọ́n kàn sọ lẹ́nu tó bá sì di tó bá wá yá nìsín tiẹ̀ ní ó dà wọ́n ní bàbá tí ò lè bọ́mọ wí bàbá rán dandan bàbá jákujàku ni wọ́n mọ̀ pé nígboro nu ọdún rẹ̀ tiẹ̀ ní ọ̀tẹ̀ ní jámọ̀ kankan mọ́ ọjọ́ ronú. Ẹ̀gbọ́n mi mo sì fẹ́ràn yín ju gbogbo dáadáa tẹ́ wá ń ṣe wájú mi yìí lọ. Mo sì wò wípé nínú gbogbo fámìlì wa ẹ̀yin nìkan nìṣeṣe mi àti yín fẹ́ jọra tó ráwa méjì yìí náà la fojú jọ bàbá wa àwọn yòókù ẹ̀wọ̀n ò jọ wọ́n ẹ̀yin náà tí mo tún wá ń fojú wò wípé èmi àti yín o a jọ wà ní ìkankan náà pé ìgísẹ̀ yín ni èmi ń wò mọ́lẹ̀ tí èmi ń tẹ̀ mọ́lẹ̀ o kó tó di wípé mò ń ṣe ayé mi o ẹ̀yin náà tó wá ń pẹ̀lú ọ̀bẹ tí wọ́n bá wọn já wúrà. Ṣé
èèyàn máa bínú orí kó fi fìlà dé. òótọ́ ọ̀rọ̀ mò ń bọ̀ sọ òótọ́ ọ̀rọ̀ mò ń bọ̀ sọ má bàa yí ọmọ ìjẹ́. ẹ̀gbọ́n mi ṣe ẹni báyìí ṣèyàn dáadáa nu ayé ká bá sọ wípé ká sọ òótọ́ ọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ àìwí bí àkúbẹ̀ ẹ sì mọ̀ pé ọ̀kan ṣoṣo àràbà tí mi gbọ́ kìjikìji òun ni ọmọ tí èmi bí ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ ṣe ṣàbí ọmọ tó ẹ mọ̀ iye ọmọ tẹ́ ẹ bí ká tẹ̀ sọ wípé nínú àwọn ọmọ tẹ́ ẹ bí báwọn ọmọ yín ṣe pọ̀ tó kẹ́ ẹ máa kó wọn ní méjì méjì kẹ́ ẹ máa kó wọn lọ sọ́jà àgbẹ̀ kẹ́ ẹ lọ máa tà wọn níbi tọ́lọ́ wọn bá fún yín lóore dé ẹ ní mọ̀ pé kankan ṣe àwọn ọmọ yín ṣé ọmọ tèmi tó wá jẹ́ ẹyọ kan lẹ fẹ́ kí n lù pa nítorí pé ọmọ mi gbajúmọ̀ nínú lù ẹ̀gbọ́n mi àṣírí yín ti tó. tara rẹ mò ń bọ̀ sọ o tara rẹ mò ń bọ̀ sọ. ọ̀kan ṣoṣo àràbà tí mi gbọ́ kìjikìji òun ni ọmọ tí mo bí ọmọ ẹ bá ń gbọ́ ọmọ kan bí 100 ọmọ kan bí 1000 ọmọ tán ọmọ mi ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ tí yín bí àwọn ọmọ ọdún lẹ́kàn bí kalẹ̀ bí bàbá. kí ló dé òótọ́ ọ̀rọ̀ mò ń bọ̀ sọ. ẹ̀gbọ́n mi. mo fẹ́ táyé rẹ sí mo bá bá yí ọmọ ìjẹ́ tiẹ̀ ni ó dáa. bàbá Afọlákẹ́ ó nídìí tí mo ṣe sọ pé kẹ́ ẹ jẹ́ á wá sínú mọ́tò tí mo fẹ́ bá yín sọ̀rọ̀ tó ṣe pàtàkì torí tí n bá bá yín sọ lójú ìyàwó yín yóò dàbí ìgbà tí mo embarrass yín òdodo ọ̀rọ̀ tí wọ́n ń bá yín sọ nítorí Fọlákẹ́ tí ẹ̀gbọ́n wa àgbà bá yín sọ tẹ́ ẹ gbọ́ ó ní mo torí ẹ̀ pé ẹ̀gbọ́n wa àgbà pé àwọn bá yín sọ̀rọ̀ lórí Fọlákẹ́ ṣùgbọ́n ẹ gbọ́ wọ́n ní òsín tẹ́ ẹ̀ fà wọ́n wé tán wọ́n lè sọ̀rọ̀ kódà wọ́n lè ṣàṣọgbọ́n lọ pé ẹ kọ àwọn lọ́mọ ìyá ẹ kọ àwọn lẹ́bí bẹ́ẹ̀ òótọ́ ọ̀rọ̀ sì wá bá yín sọ ó tí mo torí ẹ̀ pé yín nù o pé kémi náà ò bá yín sọ tọ́lọ̀ bá jẹ́ ẹ̀gbọ́n. Déjì. wọ́n ń gbọ́ yín o. ṣé bí ọkàn tẹ̀ wá sọ wípé ẹ̀gbọ́n wa àwọn látìgbà tí wọ́n ti dàgbà ibi tí wọ́n ṣe kékeré sí ibẹ̀ náà wọ́n ti níyàwó ibẹ̀ náà lẹ̀gbọ́n ń gbó sí ibẹ̀ náà wọ́n fẹ́ parí ọ̀rọ̀ ayé wọn sí ṣé bí wọ́n tiẹ̀ láǹfààní ìwọ jáde ó sì kàwé ju gbogbo wa lọ kátẹ̀ wá sọ wípé oko ti kó ẹ̀gbọ́n ò mọ nǹkan táwọn ọmọ ṣe ń ta ṣé bí wọ́n jáde ó sì rìn nínú ayé kì í sọjọ́ orí la fi ń pín kinní yìí àwa à ń sọ̀rọ̀ ìwọ náà tún wá ń pẹ̀lú ọ̀bọ ó tún wá ń bá wọn fi jáwúrà ó sì mọ̀ wípé yìí bí jẹyọ kan ṣoṣo yìí lọ ṣé kí n wá lù pa ni nígbà tí ọmọ tí gbogbo yín bá ṣòro gbé ojú yín mo ṣe bí o ẹ dákun kí lọmọ mi ṣe tí ò dá ṣé ọmọ ìwáyé kó lógo òun ló lógo ni nígbà tí ọmọ tó yẹ kí n bí kó pọ̀ Ọlọ́run sì fi ẹyọ kan yẹn tó fi jíǹkì mi látara ẹyọ kan Ọlọ́run wá gbé ògo 2G ògo 5G ògo 10G ògo tó ṣá prápra ògo tó ṣe pẹ̀pẹ̀ bí ọyàn alábíàmọ. bàbá Fọlákẹ́ ó gbé fún ọmọ mi. ṣẹ́gbó tọrọ mo mọ̀ pé ẹ̀ ní gbọ́ ẹ̀ sì ní gbà ṣùgbọ́n ẹ gbọ́ o kó làárọ̀ fàdí tí. kíkálukó fi tiẹ̀ ṣe tiẹ̀ kíkálukó fi tiẹ̀ ṣe tiẹ̀ sórí fàdí tí tó bá fẹ́ lọ dá lọ́mọ dáńbi tó bá fẹ́ dá sórí nǹkan tí ó sì jẹ́ kí n mọ ọ̀rọ̀ tí ń ṣọ̀ṣọ́ ni pé ìwọ wúlò wọ́n mọ̀ ṣọwọ́ kúdúrú sí mi ó wá gbé mi wá sí inú mọ́tò ó wá sí ọyẹ́ lé mi lórí ó wá ń sọ̀rọ̀ sí mi lórí ọ̀rọ̀ ọmọ tèmi sọ́mọ tèmi ni àbọ̀mọ tiẹ̀ ṣèbí kálukú ló bí ọmọ kálukú ló bí ọmọ ṣé látìgbà tí wọ́n ti bí ọmọ tiẹ̀ ṣé mo bá ọ̀rànjú délé rẹ wípé Dèjì o bó làwọn ọmọ rẹ ṣe ń ṣe o ṣé bí àwọn ọmọ tiẹ̀ náà ti ń bá wá sílé ọ̀dọ̀ yín o kó àwọn ọmọ rẹ bó ṣe mọ́ ṣe lójú àlejò bó bá gbóúnjẹ fún mi báyìí nísìn tí fi jẹ oúnjẹ táwọn ọmọ rẹ ó dùn tí mi báyìí wọ́n mọ̀ ká oúnjẹ sí mi lọ́rùn ni ṣé mo sọ pé o ṣe tọ́ ọmọ rẹ ni kí kálukú tọ́ ọmọ rẹ kó mọ iye tí ó wọlé rẹ o. lọmọ yín ṣe gbọ́dọ̀ máa dáràn bọ̀ yín lọ́rùn tó bá ti bọ́ ta wọ́n ń bínú ọmọ yín ọmọ yọwọ́ kó mọ ìwàkuwà kó mọ borúkọ mọ̀lẹ́bí jẹ́ kiri kó mọ gbó ọmọ ẹnìkan ló bí ọmọ kan ṣoṣo tó sì ń dárúkọ bàbá rẹ̀ káàkiri àgbáyé tí ń ṣe dáadáa káàkiri. ibi tó ti mọ bẹ̀rẹ̀ rèé o bó ṣe mọ bẹ̀rẹ̀ rèé o nígbà tí ẹ bá ti kó ọmọ láyà jẹ́ tẹ́jọ́ mo lè ṣe dáadáa nu ayé wo tí ó bá jẹ́ pé nítorí pé ọmọ fún mi lówó gògóró ń bá sọ wípé èmi àti ẹ gan kí ìṣesí wa kó rẹ́jà láti sin lọ. ẹ ṣe mọ́ fún yín mọ́. nígbà tó tó bẹ́ẹ̀ ó ní sọ wọ́n kú dúdú sí mi ká tó kó mi ọ gba ìpè máa fi ẹjọ́ rẹ sun Olódùmarè máa ní kó change kíní yẹn tí ó bá jẹ́ pé ìmọ̀ ọkọ̀ wà ọ̀sẹ̀ yìí ni ìbá gba ọkọ̀ nídìí rẹ̀ ọ̀sẹ̀ yìí ni ìbá gbẹ́sẹ̀ lé ọkọ̀ rẹ̀ ṣùgbọ́n ìmọ̀ ọkọ̀ wà máa gbé lọ. agbára ni àbógun. dákun gbà tó wọlé ọ̀nà bolo gbà wá. ẹ wí kẹ bọ́ọ̀tà kẹ mọ bí tẹ gbà wọlé kẹ mọ lọ. àwọn ọlọ́dẹ àdúgbò wo ìpẹ́ ti géètì o wọ́n bá sì tilẹ̀kùn wọn ó kiri mọ́ yẹpo. bàbá Fọlákẹ́ wọn pa ìdìbò ó dàbọ̀. ó kiri mọ́ yẹpo kéńgbé àkàrà
tí ilé òfin mọ́ ni ṣé ó di jẹ́ kí n sọ fún ọ ẹ má bínú orí o ẹ má fi fìlà dédìí o Ọlọ́run ló pin kì í ṣẹjọ́ wa o bí èmi ṣe lógo ni ọmọ mi náà lógo ojú yín ni yóò ṣe ẹ má bògo ẹ jẹ́ o. tó bá jẹ́ pé lórí ọ̀rọ̀ ọmọ mi ni o bá fẹ́ máa bá mi sọ mọ́ wà mọ́. ẹ ṣeun. ṣùgbọ́n tó bá jẹ́ pé lórí ọ̀rọ̀ ògógóró pé o fẹ́ fún mi lówó tí màá fi mu ògógóró you are welcome. ògógóró lọ́jọ́ alẹ́ yín. you are welcome. ọmọ ìsọjọ́ alẹ́ yín. ọmọ ìwọ how come suddenly o dẹ̀ change àjọ plan gbogbo ilé tẹ́lẹ̀ náà mo ní plan fún ẹ ju gbogbo bó ṣe ń ṣe lọ náà o mọ gbogbo nǹkan tí mo ti plan lẹ̀ fún ẹ after the wedding ká máa lọ Amẹ́ríkà ni kò jẹ́ kó máa rí báyìí náà Fọlákẹ́ mo tẹ̀ wá gbọ́ àwọn news kan. pé kí ni. pé bàbá kan kí ló ti po ẹ̀sà. ó ti tó mọ́mọ́ àtìgbà tó ti pé kò tó ti kàn mójú bíi ti wẹ́dà mo ti mọ̀ pé Sabiko náà ló fẹ́ sọ kí ni títẹ̀ ló tiẹ̀ máa ń ṣe ẹ̀yin èèyàn náà tẹ́fẹ́ ti rí ibi tí ọ̀rọ̀ ìfẹ́ àwọn méjì bá ti so papọ̀ inú yóò ní tẹ́fà máa fẹ́ bẹ́ẹ̀ ṣe máa bàjẹ́ ni ṣé mo sọ fẹ́ pé mi ò ṣe mọ́ tẹ́lẹ̀ ni. fine o sọ pé o ṣe mọ́ bó kí wọ́n máa gbọ́ pé òun tẹ̀lé bàbá Sabiko báwo ló fẹ́ kí n fi nà ìwọ tí mo ti ní plan tí mo ti mú ẹ lọ lé. For your information Sabiko ni màá fẹ́. mo dáràn. Sabiko ni ọkọ mi ó ní olówó orí mi. mo dáràn. ó ní sweetheart mi my everything. mo ti gba visa náà mo ti mú ẹ lọ lé after the wedding ká máa lọ London náà sì sọ fún mi pé èèyàn kan ló fẹ́ bá lọ. ṣé o mọ orí tí mo tiẹ̀ ṣe ní problem pẹ̀lú ẹ láti lọ bó ṣe máa sunkún rojọ́ ẹ mi lẹ́kì kọ́kùnrin máa sunkún rojọ́ ó dá ṣáká as in my Sabiko máa sọ̀rọ̀ with boldness. no bad news ló fún mi náà kí fẹ́ kí máa rẹ́rìn ni. alaye get the fuck out lọ. ó dẹ̀ jọ́ kiri olóko jẹ́ kó kí báyìí náà Fọlákẹ́ ó dáràn ó dáràn ẹ ló ń lé o. àwa ni o. ẹ ṣe torí ilẹ̀ ṣe bí síwáṣí bẹ́ẹ̀ ṣe bí ṣe NYSC ní àbísí wẹ̀. èwo ni ṣe wá sí. ẹ wò ó tẹ̀tẹ̀ rí gbogbo eléyìí tí mo bá wá ṣe ìjọba tí ń jẹ́ SYC bẹ́ẹ̀. àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ni wọ́n máa ń pè ní síwáṣí. àwọn NYSC àwọn ni wọ́n mọ agbófinró CYC ọ̀tẹlẹ̀múyẹ́ NYSC agbófinró àyìn wa mọ̀ pé ọjà lẹ́ta ẹ̀yẹ sá ẹ fẹ́ tajà fáwọn náà. rárá a sì wá tajà fún ìyàwó kí n ṣe sí ó ní nǹkan pàtàkì kan tí mo bá wáyé. mo rò pé ẹ mọ ọmọbìnrin tó ń pè ní Fọlákẹ́. mọ̀mọ́ Fọlákẹ́. ó lè ṣe jẹ́ sí. olólùfẹ́ mi ni sẹ́rí ẹ̀ tẹ́ ẹ sọ túrú lọ fa sweetie husband sweetie wife 100% inkidentabu lọ́fà. mo ti mọ̀ pé ọ̀rọ̀ tí mo bá wá. lọ́wọ́ ìgbọ́rọ̀ Fọlákẹ́lẹ́ sọ mo láìkì. mo ti rẹ̀ sí bọ̀ ọ̀rọ̀ tí mo bá wá a kàn ní kò lè jẹ́jà. ẹ ń wo èrò ni ẹ ṣó ń wo èrò ni ọjà mò ń tà. ọjà ni àpò. ṣe n tó ṣẹlẹ̀ ṣe ọmọbìnrin tẹ̀ ń pè Fọlákẹ́ àjọ dájú. ìgbà tájọ wá kàn àkájọ fún wá dá àjọ padà káwọn ẹlòmíín tàbí ńlájọ lè àti jọ́tí Fọlákẹ́ ti kájọ tẹ̀lé àti àpagbo ààrẹ àlọ́bí tó ti ṣiṣẹ́ àbá kódà gan lẹ́nu ọjọ́ mẹ́ta yà lọ ní bàbẹ́ a lọ fẹjọ́ sùn bàbẹ́ táàtì ẹ̀ mọ̀ wípé bàbẹ́ gan òun lọ́pọ̀lọ́ bàbẹ́ ti lọ àṣẹ ní ká wá bẹ́ẹ̀ torí bí mo ṣe rí yìí mo pé onílàákàyè láṣẹ ní ká wá bá yín pé torí pé ẹ̀yin àti ẹ̀lẹ́jọ́ ń wọlé ẹlẹ́jọ́ ń jáde. bẹ́ẹ̀ni òtún lọ fà mí ni àjọ wọlé àjọ ń jáde ni ẹdùn náà ṣé àwọn tó dàgbà tẹjọ ń dájọ́ náà pọ̀ jù yàtọ̀ sẹ́yìn nìkan àwọn tó ju Fọlákẹ́ lọ. àpọ̀ ẹ pọ̀
tí máa kàwá tí mi bá ṣe mistake I was 25. I was 25 tẹ́ ju Fọlákẹ́ tẹ́ dàgbà báyìí ayé ní láàká yìí ẹ̀ òpònú ẹ̀dá ni ẹ̀ ń bá rú ọmọ eléyìí dájọ́ ẹ̀ wá ń wá kiri ẹ̀ ti kájọ tiẹ̀ fún ó ti tán bygone is bygone ẹ̀ wá ní ẹ̀ ń jẹ́ ẹ̀ ti kájọ fún ìwà wá kẹ́nẹ́ kan ẹ̀yìn wá jẹ́ aṣojú representative tẹ̀ wá aṣojú àwọn àti wá àbí dá nǹkan kan mọ́ orí yín ó sì pé mo rò pé èèyàn gidi. ìgbà tí mo kọ́kọ́ dé tí mo kí yín mo rí yín ní ìlú èèyàn gidi èmi gan ò mọ̀ pọ́pọ́lọ tí yín gan ti sún sẹ́yìn ni mo wá ń fẹjọ́ sùn ẹ wọ ẹ kó bó ṣe ń ṣe ìyá ìlú bó ṣe ń ṣe. orí yín ò pé ẹ̀yin gidi yín ló pé. wọ́n wá wá mi kiri wọ́n wá túrú lọ fà kiri Fọlákẹ́ mi máa jẹ́ ńlọ́jàre kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ ọmọ tó san orí yín ò pé la ní òjò pé ó jókòó yín sì pé wá jókòó. 419 people don't be silly. Get up, my lover, true lover. Mo lọ wà lọ́nà kí ṣe lọ́tọ̀. Mo rí pé ìgbà tẹ́ǹtì bìkan bọ̀, màá rí pé ọmọ tó mú lọ bìkan lọ́wọ́ á ní kó mú wá sí kó mú yà sí ọ̀dọ̀ pé èyí kọjá lẹ́kùnjẹ ọba àgbò ni ẹ sì máa sọ kọ́mọkọba máa rí pé wà tẹ́tẹ́ ìjọ lọ ibi tẹ́ ń lọ bẹ́ẹ̀ máa rí lè lọ. ìgbà ọ̀jànà tó o bá délé ifá wọn á ní sọ́jànà àbí ọ̀jànà 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 àwọ̀ ọlọ́ọ̀bì kankan ìrora wà ẹtí ẹ̀gbọ́n náà máa kọ́kọ́ bá ń wo ọmọ kejì gbogbo orí pé ọlọ́gbọ̀n tó ìgbà yà rẹ̀ sí kí mo retí bó sì ń jẹnu pàlàpàlà. kọ̀ọ̀kan mẹ́nu jẹ́ bí ìyàwó mi. ẹ̀gbọ́n ọgbẹ́ mẹ́tẹ̀ẹ̀gbẹ́ tó bá ti fẹ́ náà sọ̀rọ̀ àwọn kan ọ̀rọ̀ kan márùn-ún mi nù ọmọ nù tí wọ́n bá ń pè ọmọ nù ọkàn pé ń jẹ kiri ni tó bá jẹ́ sísítẹ́ẹ̀mù ni wọ́n fi ń jẹnu tí wọ́n bá jẹ́ mí báyìí lọ́mọ náà ṣe mí báyìí wọ́n tá pò pàdé tá pò lójú rẹ̀ lọ́tọ̀ ọlọ́run bàjẹ́ sọ wá rí Fọlákẹ́ tí wọ́n fẹ́ máa mẹ́nu bá tó lọ́rùn yìí ìyàwó mi ó rò pé olójú nù ọmọ tó yẹ pé mo wá fi dé ọwọ́ kó wu ọmọ tó bá dáa mo fẹ́ kọ́ ọmọ tó dáa kò sí wá rí ẹ bá ti lójú kòkò irun ojú rẹ̀ ó sì kápò bẹ́ẹ̀ ni ẹ ó lójú kòkò kò yẹ o mú Fọlákẹ́ káwá lọ yẹ kí ṣé bọ́ máa rè ọmọ èwo èmi ń jẹ sí gọ́ọ̀mù lẹ́nu tí sì ń ṣe pa kò tí ń ṣe tìkẹ́tìkẹ́ lẹ́nu ṣé ìwọ ọ̀rọ̀ ọmọ gidi ọ̀rọ̀ ọmọ Ìfọlákẹ́ lẹ̀. ṣébi tó ń lọnu kí n Fọlákẹ́ lẹ̀. yóò kó bọ́ o tó ọmọ pẹ́ mi mọ́ mu wá mo sì ní òfin yẹn lẹ́wọ̀n sọ pé kìnnì kan. ọmọ Oòduà ọmọ Odùtọ̀ dá ìwà Fọlákẹ́ tá a ti jọ wọnú ara wa tá a ti jọ mọ wọ́n sọ̀m tá a jọ ń ṣe tá a ti jọ ń ṣe wọléwọ̀de ọmọ tó ti lọ́ọ̀fù mi yóò ọmọ bí ṣe máa ń pè mí bébì mi my baby èmi náà ní my sweetheart my baby my sweetheart my love my dear that's good àmọ́ wà ara wa jọ. àbí nǹkan ṣe ọ ní kí là ń tọ́jú ó dùn mo ní òfin yẹn bẹ́ẹ̀ mo mú wa èmi mọ̀ wá sọ ọmọ wa rẹ̀ tó mi mo ní òfin yẹn lẹ́kọ̀ọ́ yọba tiẹ̀ jẹ́ bọ̀ ṣé ló wá bí bọ̀ bá tọ̀rẹ́ mi jẹ́ tán kí tó wá máa sọ pé kí ni. ṣé ilé ìlú wa ní pé. ẹ mo ní òfin ọmọ rè. àǹtí jẹnu padà èmi ò fẹ́ yín ní o bí ẹ bá ti rí Fọlákẹ́ ní èmi kì í jẹnu bá wọn. ṣé nǹkan tẹ́ mú wá ṣe nígbà yẹn ṣé ibi tẹ́ pàwọn ọkùnrin tó ń ta tí. àwọn ọkùnrin dùn àwọn ọkùnrin tí dùn ọ máa dùn ẹlẹ́sẹ̀ pẹ́pẹ́ yẹ ọ̀rọ̀ sọ pé Fọlákẹ́ mi èmi ẹ̀wọ̀ aṣọ nù. Ọlọ́run tó mọ̀ pé ogún ojú mi ò ṣe é jẹ Ọlọ́run ló jẹ́ kí n pàdé ẹ̀ ìwọ mọ̀ sí ìwọ gba àjọ ó kó àjọ tán ó wá lọ ṣé bóyá máa ń ṣe nìyẹn ṣé tó bá tó bá ṣe ń ṣe nìyẹn ìwọ lè rówó kó mẹ́ tó bá pọ́n tó gbà ṣáájú ṣe bẹ́ẹ̀ ṣé ìwọ lè rówó kó ìwọ olè oníjìbìtì ọmọ àlè lásán ẹ dúró ná. ṣé nítorí ọ̀rọ̀ owó àjọ lẹ ṣe wá dá mi dúró tẹ wá ń ṣe ní wọnà sí mi. kò tó bẹ́ẹ̀. ṣé mo wà náà tẹ̀lé máa wọ́n dẹ̀ ṣé mo wà náà tẹ̀lé máa sọ̀rọ̀ sí yàmàyàmá. ẹ gbà mí ó jẹnu mi lọ. ó jẹnu yín lọ. ẹ máa gbà mí kẹ́ ẹ ṣé tó bá tiẹ̀ wò mí ò ṣe wáyé ní ìtẹ́gbẹ́ yẹ. ẹ
tó ẹgbẹ́ ìyá mi torí jẹ́ bá dégbé ìyá mi ẹ̀ ní wá sílé wa kẹ́ wá invite mi sáájú èmi mò ń bá yín dàjọ́ èmi àti yín lẹ́gbẹ́ kódà gan mo tún jù yín lọ nínú ẹgbẹ́ bẹ́ẹ̀ ni torí ibi tí mo lè wọ̀ wọ̀ kí n dà kẹ́ wọ́n. ìrìn ẹkú mo jẹ́ pé àtẹgbẹ́ bàbá ẹ̀ àti kan gbogbo wọn ló ń gbé káàkiri. ẹ ṣe ẹgbẹ́ lọ wá ṣẹ́ gidi ṣe. ta ló fẹ́ jọ ẹ lójú. ẹ lọ wá ṣẹ́ gidi ṣe. èmi ló ẹ̀ ṣe sọ fún àbí ìwọ gan ni kò lọ wá ṣẹ̀ṣẹ̀. iṣẹ́ ló wà jọ yẹn mo ti ná tẹ́tọ́ dẹ̀ mọ̀ pé ẹ fẹ́ wá gbowó àjẹ wá bá mi lé báàmì ìbẹ́lẹ̀ mi àti báàmì làjọ náwó ni ẹ ò ní jẹ́ ẹ wo ẹ bá bó ṣe ń ṣe ní ọjà rẹ. ṣọmọ ilé ilé àbí àbẹ àlù yẹn ló ṣe ní ẹ ò ọmọ òṣù ọmọ rárá a máa gbọ́ wa lọ́wọ́ ẹ̀. Jẹ́ jókòó mi bá gbàgà wá. My true lover. My baby baby. Ó lágbára jù. My sweet. My baby baby. How are you? Fine. How's everything? Fine. Your dad will come. Mommy. Ọmọ èjì ò sí lé jàre tó bébí sílà. Okay. Fine. Okay, so bẹ́ẹ̀ wá kí ẹ fẹ́ ní ti like ọ̀tẹ̀ bá fẹ́ jẹ. No. So the people say there. Mi fẹ́ jẹ kankan. Mo ti yó. Wọ́n ni mo fẹ́ kó máa jẹ kankan ní ẹ̀gbẹ́ yìí. Grandma ṣe ẹni mọ̀tì náà wà. Ó wà. Ẹ ní àwọn bisikíìtì chocolate. Babe, chocolate somebody. Okay. Yes. Ebi wọn ní bí. Yes, wọ́n ní bí. Wàrà yẹn náà. Then ṣàgbọ́ àwọn nǹkan yòókù tí n bá lọ tán àwọn pàpà tó bá tún lè rà tó lè máa jẹ. Mo ti gẹ́ẹ̀tì lọ́sàn-án. Mo mọ̀tì náà wà. Síbi kọ́ tí bá ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó máa fi màtí náà yọ ẹnu kó dẹ̀ tó mú bisikíìtì tó bá wẹ̀. Thank you baby. No problem. Tó bá sí o gbélé tán tó bá di ọ̀la àwọn tó máa lọ supermarket. Báwo ni? Orí àwọn ẹlẹ́gàn ló bá jù. Orí wọn ló dà. Ẹ bá fún àwọn kan wà ó jẹ́ tọ́mọkùnrin gbẹ̀nàgbẹ̀nà tẹ́ǹpẹ̀ yìí ọmọ tí wọ́n di kámẹ́rà jẹ́ ní ṣe dàrẹ́tọ̀ àwọn. Ẹ má dá wọn. Ìjọba rẹ̀ ìjọ ti sọ ó pé Sabiko ti dàgbà jùlọ náà kí ló ń wá pẹ̀lú ẹ̀ kéde kankan. Àwa ń ṣe kíárìn ju àwọn bọ́ọ̀sì. Ọ̀yà lọ bó bọ́ọ̀sì làkọ̀ ọmọ àwọn bó ṣe fẹ́ ṣẹjọ́ yìí. Ó ti ẹ̀dà bí nǹkan tó ṣe fẹ́ máa bá mi sọ nínú àwọn ọ̀rẹ́ mi kí tẹ̀lé ọkọ èmi ètí ọmọ mi kí tẹ̀lé ọkọ ọ̀tọ̀ tó sọ fún mi. Hey baby girl má dá sọ́rọ̀ èmi àti baby. Orí ìyẹn ni ò pé. I'm coming baby. Lọ́mú wájú. Kéyò ní ọlọ́run kí n bára àlìjà náà wọ̀ mọ́ gan ọmọ ìka àlìjà náà ni. Èyí ò ní. Máa rí mi kọ̀ wọ́n ló máa bí bá ṣe ń bẹ sọ̀rọ̀ mo fẹ́ kó máa mú nǹkan kó máa jẹ kó máa mú nǹkan máa jẹ nǹkan kò ti gẹ́ẹ̀tì. Tí wọn bá jẹ máa kọ́ méjèèjì fún dáàdì. Sórí dáàdì ẹ̀ tiẹ̀ dáàdì ẹ̀ wà òkè sórí mọ́mí ẹ̀ wọ́n máa ṣe bíbẹ̀ ẹ pé ìdílé wọn bíbẹ̀ ẹ pé àwọn kan aláǹgànà torí bí wọ́n bá ti rí báyìí wọ́n máa ń ṣe gánagànà ní ìmọ̀ tó dé. Mọ́mí mi máa nìyẹn. Ìwọ náà sọ fún wa ọyẹ kọ́ kọ́pùrẹ́tì. Wọ́n rò pé èyí tó jù mí ni pé tó bá ti dé tí bá sọ̀rọ̀ pé máa tọ́jú wọn aláìkí. Máa tọ́jú ẹ̀ pa máa tọ́jú ẹ̀ dọ́jú ògbó ni. Ìyá Fọlákẹ́mi gbọ́rọ̀ mi dáadáa kó o ya etí ẹ̀ kó o mọ gbọ́ bí mo ṣe ń sọ fún ọ mi ò ní fẹ́ kí ọ̀rọ̀ Fọlákẹ́ kó máa dìjà láàrin mi àti ẹ o sórí bó ṣe ń ro kókó mọ́ ọmọ ìnínú ilé lẹ́nu ọjọ́ mẹ́ta ó ti ń pọ̀ ju o tó o bá mọ̀ pé o bá fẹ́ ọmọ ọ̀dọ̀ jẹ́ kí n fẹ́ obìnrin kékeré pẹ̀lẹ́ jẹ́ kí n wá obìnrin kékeré bẹ́ẹ̀ mi báwo lèmi ṣe wá fẹ́ mọ̀ pé ọmọ ẹni bó o ṣe ń ṣe nìsín o ti ń ṣe ọmọ nísìn orogún ó nìkan ọmọ lọ́mọ fọ abọ́ pẹ̀lẹ́ jàre pẹ̀lẹ́. Kí ló ṣe tí ò ṣe nìkan rí? Ìyá ẹ̀. Bí ó ti ṣara sí. Òkùnrin já wí. Pẹ̀lẹ́. Fọlákẹ́. Ẹ̀yọ kéṣẹ́ ti ọmọ mi kúrò bẹ́ẹ̀. Fọlákẹ́. Kí ló ṣe? Ó rẹ̀. Fọlákẹ́ jẹ́ mi rẹ̀.
Fọlákẹ́. Bàbá Fọlákẹ́. Ẹ dókítà ìyá ẹ̀ olójú májèlé. Ọmọ yìí ti lóyún. Àbí ìjẹ̀rẹ̀ délé. Ọmọ yìí ti lóyún. Ṣé ọmọ mi wá jẹ́ bí Fẹ́jì Mary ọmọ tí ò mọkùnrin? Níbo ló ti fẹ́ róyún? Bàbá Fọlákẹ́. Gbọ́ Fọlákẹ́. Ìbà ni. Bàbá Fọlákẹ́ ó dà. Ó bá dọ̀là kí ni a lè jẹ Hospital akéwì. Tí o rí àwọn àbà tó ń ṣèyàn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bí àmì èmi gan ṣé o rí mi níjó ni mo yàgbẹ́ láti òru mo yàgbẹ́ mọ́júmọ́. Kò ní já wí. Fọlákẹ́. Kò ní já sọ bàbá Fọlákẹ́. Lọ sùn ní ilé. Bàbá Fọlákẹ́ mọ̀ òkè o. Ṣé o ti gbọ́n bẹ́ẹ̀ dèrè àbí wọ́n á bọ̀ ọ̀gbọ́n? Dé wá bọ̀ ọ̀gbọ́n. Nsọ́ dé wọ́ọ̀rì dé wọ́ọ̀rì lẹ́nu mo bí. Nsọ́ dé lọ́wọ́ ọ̀gbọ́n bẹ́ẹ̀. Bàbá Fọlákẹ́. Lórí ọ̀rọ̀ Fọlákẹ́. Jẹ́bẹ́bẹ́ ti gbọ́ ọmọ lé mi lọ́wọ́. Kí ló ṣe Fọlákẹ́ ìyá Fọlákẹ́? Fọlákẹ́ ti bá dojú ẹ̀. Sọ̀rọ̀. Kí ló ṣe Fọlákẹ́? Fọlákẹ́ ti Fọlákẹ́ ṣe kí ni? Fọlákẹ́ ti lóyún. Kí ni nǹkan tí ń kan ọ lára ní ọ̀rọ̀ tó wà lẹ́yìn? Bí èèyàn bá lọ sí ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ bó bá yá yóò àṣeyọrí ńlá ni. Nígbà bàbá rẹ̀ wíjọ́ kìíní àná tí fúlege bẹ́ẹ̀ kémi mọ́délé mọ́ láyé àṣeyọrí ńlá ni àbájáde rẹ̀ rè. Bàbá ọkọ mi ọ̀dà mi. ẹ má sọ láyé ìyẹ̀wò tèmi. Ọ̀dà mi má sọ̀rọ̀ bẹ́ẹ̀. Bàbá náà tó ní àti ẹ̀gbọ́n bóyáwó rẹ̀ ní bàbá dandan tó ní bàbá nù. Tó lálẹ́ ni pa rìndínrìndín ó lóyún rìndínrìndín ó bímọ rìndínrìndín. Bàbá ọkọ mi ẹ tún padà sí ẹrọ tèmi. Ọ̀dà mi. Ìyá Fọlákẹ́. Kí ló fẹ́ ká ṣe? Kí ló fẹ́ ká ṣe báyìí? Mo fẹ́ tẹ́ bá sọ̀rọ̀ ẹni tó lóyún fún ọmọ mi ò lè sọ. Bọ̀dá mi, tá a bá sọ pé kí bàbá Fọlákẹ́ yóò tún wà, kò ní wá ẹja délẹ̀. Má sọ fún Pàmbọ́ o, àwa ò yọjú sílẹ̀. Bọ̀dá mi. Ẹjọ́ ẹ bọ́ lọ́tọ̀ kọ́ mi. Ẹjọ́ ìwé ọkọ mi ò gbọ́rọ̀ ẹjọ́ torí Ọlọ́run. Bọ̀dá mi á débẹ̀. Báwo ni? Kò jáde pẹ̀ àwa ìlú. Wọ́n ó kejì àrùn ló wà nínú. Ẹ jẹ́ àlọ́ ní ìjà. No. Gbàgbà. Ìtí bàjẹ́ àbí wá ní àsìkò a jẹ́ pé ọlọ́rọ̀ pàtàkì tí ọba ẹ bá sọ kúrò gbogbo ẹ̀ wà. Sweet. Èbó rẹ̀ tó wọ́n sọ ẹ́ mo fi máa ń gbàgbé I look sweet. Ṣé kìí ṣe tọ́ lọ? Mo dùn ní mo rò pé ó ní mò ń mu sweet. Mo dùn mo ṣe wó lójú. Ìgbà tí mo bá wá, mo notice pé láti bí ọjọ́ mẹ́ta ti wá nǹkan oṣù mi ò rí sọ ìròyìn ayọ̀ tí mo ní ṣe wá sí. Nǹkan oṣù èèyàn bá wà èèyàn máa wà tó o bá ní lórí fóònù ó rí nínú kàlẹ́ndà October àbí November. Babe, stop now. Tinú oṣù yìí náà ni this month. Kò yé mi tó oṣù ọ̀nwá kàlẹ́ndà ọ̀nwọ́jọ́ kan ní oṣù ṣé ọjọ́ kejì ni àbújọ́ kejì.
pregnant. What tí mo fẹ́ sọ ni pé mo ti lóyún. Pregnant? Yes. Pregnant? Oh God Almighty. Ta ló lóyún? Carry your child for you. For me, okay? Yes. Baby, that I'm sick in here. Oh, my God, be employment in me. Be a baba say, my friend. Baba say, my friend. Ẹ kàn appreciate me for what they for me now. How come ṣé ẹ máa date me and if you okay, I want to make my own to change my dress. Ṣé wàá ní fún mi lówó? Sọ pé fún ẹ lówó. Dẹ̀ wá tún sọ pé I'm pregnant jo. Pregnant. Wo máa nù mí máa jẹ. Wọ́n ṣe yí mi ni o. Ṣé ìwọ àtàṣàkẹ́ ìgbà tẹ́ ń sọ̀rọ̀ ń yóò ní tẹ́ ń sọ pé Sabiko máa gbowó lẹ̀ mo mọ̀ wà lẹ́kùn lè gbà náà. Ẹ fẹ́ máa lo sísítẹ́ẹ̀mù yẹn. Ẹ fẹ́ máa fi gbà mí. Ọ̀rá kò ti lóyún. Babe kò rí bẹ́ẹ̀. Kò rí bẹ́ẹ̀ kí. Babe, dey stop now, babe. Oya, please. Please. Kí ló fẹ́ kí n ṣe? Wetin want me to do? Wetin want me to do? Wetin want me to do? You pregnant? Aṣọ lè dórúkodò kó máa ronú. Àwí ìfẹ́ àkọ́gbà. Bàbá olórí burúkú tó bímọ ọ̀sẹ̀. Ṣé wọ́n níbi tí bàbá ẹ ti ọ̀dẹ? Mo wí. Ṣé bóbìnrin ni bí èmi ni ìyá èmi ló yẹ kó máa gbọ́rọ̀ sí lẹ́nu ẹ̀? Bàbá ẹ wá tí ọ̀, ó tí ọ̀ láti pa. Mo bí tó lọ kó sí. Àtúnwá wí tán, ó tún wá lọ lóyún fárúgbó. Sabiko ló lóyún fún àti kékeré ju arúgbó. Ó lọ lóyún fún nírú ọjọ́ orí rẹ̀. Ọmọdé kékeré ara rẹ̀ bàbá ẹ̀ ó dẹ̀ tí ọ̀ pa. Fọlákẹ́ ó dójú tì mí. Mo wí tí bàbá ẹ̀ ló gbọ́. Ṣé tí bàbá ẹ̀ ló yẹ kó máa gbọ́ ibi tí mo jó dòdò yẹ kó máa gbọ́rọ̀ sílẹ̀ bàbá ẹ̀ dẹ̀ tí ọ̀ pa. Àbí? Wọ́n kọ̀ wájú sí ọkọ̀ ọ̀tá. Tó wá kẹ́yìn sí ọkọ̀ ọ̀tá ó ti wá kù wọ nìkan báyìí kó o tẹ́ rárá rẹ̀ pa o. Mo wí tó o. Kí ló wà bá mi ṣe sí báyìí? Ókè tí màá bẹ̀rẹ̀ tó sí. Màá bọ́ orí nǹkan ṣe sí. Tí mo bá ti wọlé báyìí, màá kó gbogbo ẹrù rẹ̀, ó dìde Sabiko. Hello! Àti gẹ́gẹ́ darúgbó ní ti ọ̀nà ó rádaràdá. Bàbá rẹ̀ tó ń gbélé ní lọ́wọ́. Àìrọ̀ mi ìlú. Fọlákẹ́ kí ló ṣe? Àbí gbogbo náà? Kí so ibi tó mọ̀ yẹn ọ̀rọ̀ ọmọ yẹn tó gbọ́rọ̀ ayé èdè nìyí. Bó ló ṣe rí bàbá ẹ̀? Ọmọ máa ṣe nǹkan àkẹ́rà yóò dúró kò ní àtàjẹjọ. Kọ́mọ ṣe nǹkan ká ẹ bá ní pẹ̀lú irọ́ ní ìbò máa tẹ̀lé ibo ló wá já sí fún wọn sí láyé. Ó ti wá yé wọn báyìí. Wàhálà tí wọ́n nìyẹn. Wàhálà tí wọ́n nìyẹn. Ìyẹn wá ni wọ́n sọ. Nípa àtọ̀gbò yìí tó ṣe Sabiko lè má ní iṣẹ́ kankan tó ń ṣe olóńgbẹ̀sẹ̀ gbálẹ̀ àmọ́ Sabiko ní àwọn èèyàn rẹpẹtẹ nílùú yìí mo kà wọ́n sí tí wọ́n bá jẹ́ mẹ́fà ajẹ́ márùn-ún tó ní mo ṣe lẹ́gbọ̀n bẹ́ẹ̀ ló lábùkù wọ́n máa ń fowó ránṣẹ́ sí owó ńlá gidi dẹ̀ ní mo rò pé owó yẹn ló fi tu ọmọ yẹn lójú tó fi ráyè fún lóyún ó ní Fọlákẹ́ rí tó fi ó dá bẹ́ẹ̀ yàrá kí n tètè lọ bá ẹni tí mo fẹ́ lọ rí ẹ ṣé o. Madam, torí bàbá
Fọlákẹ́ mo ṣe ránṣẹ́ sí pé kẹ̀dí àpàdé. Ó ti mo gbọ́. Wọ́n ní Fọlákẹ́ ti lóyún o. Orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo. Bá a rí fún mi ẹ̀yà gbọ́ o. Ọ̀rọ̀ Fọlákẹ́ náà rí. Wọ́n bá Fọlákẹ́ wú. Wọ́n ní ọmọ bàbá. Mo ní wọ́n jẹ́ ọmọ sọ́dọ̀. Ká fún education. Bó bá jẹ́ṣẹ́ ní òkò kókọ́ṣẹ́. Àwọn Fọlákẹ́ fárígá. Ọmọ ti lóyún báyìí. Kò kàwé kò kọ́ṣẹ́. Oyún ló gbé wálé. Níta bá mọ̀ pàṣẹ sí. Ni mo ṣe torí ẹ̀ pè yín o. Wo tí ìbá sì. Èmi ò ní jókòó rúgbò ìpàdé rádaràdà báyìí. Ẹni tó lẹ díẹ̀ ó ti pa náà ó sún jẹ ẹ̀. Ẹni lẹ díẹ̀ ti pa náà ó sún jẹ ló kù. Ṣé bẹ́ẹ̀ ni tó ń bá bẹ̀bẹ̀ síbò ní mutí? Níbẹ̀ tó ń pa pàrọ̀ wá ibò ní mutí. Ọpọlọ kò ní ọpọlọ kankan lórí. Kò ní òun kankan. Sí ọ. Ẹ ní sùúrù o. Kẹ́ ẹ̀ wàrà burúkú yín balẹ̀ o. Tẹ́ bá gbọ́ wàhálà ọlọ́mọdé àrí wàhálà. Tó bá rí wàhálà wàṣà o. Gbogbo ara sì lọ́mọ àti ìyàwó ilé. Èyí tí mo tiẹ̀ lérò pé kì í kọlẹ̀ lọ kí mi sí. Èyí tí mo lérò pé ẹ bá wá òun kọlẹ̀ tún lọ bá. Ẹ lọ́dọ̀ kí ló má ṣẹ̀yẹ èèyàn wa báyìí náà. Ẹ máa bọ́ níre yọ tíre bá ti dé ọwọ́ ẹnìkan ẹ jáwọ́ yòókù ọ̀rọ̀ ẹ jẹ́ ká gbárùkù tì í. Èmi ò pé bẹ́ẹ̀ ṣe dé nìsín mo kú oríire o a kú ìmúra o bó la ṣe rìn o ká sì sọ̀rọ̀ nǹkan tá a máa ń gbà ní ìdílé wa mo sì sọ pé màá wá yín wálé ọ̀kan ni gbà tí ọmú ìyá wa ó sì wá ṣe dáadáa ó wá fa ẹ̀yìn méjèèjì ó fà yín wá ọmú ìyá wa dáa. Ìwé mélòó ni Fọlákẹ́ kà o tó jókòó tì sí fi dé èèyàn láyé? Àbúrò mi má máa ṣe bí ẹ̀gbọ́n wa ṣe máa ṣe. Yà á gbọ́ràn. Káàtì ẹ̀ sọ pé ẹ̀gbọ́n mi ẹni sùúrù náà káàtì ẹ̀ sọ wípé ojú ẹ̀gbọ́n mi dúdú ẹ̀gbọ́n mi ibi tí bàbá wa bí wọn sí ibẹ̀ náà wọ́n ti ṣe kéke ibẹ̀ náà wọ́n dàgbà sí ibẹ̀ wọ́n níyàwó sí bí wọ́n jáde díẹ̀ ṣé nílùú tá a wà yìí èèyàn mélòó ló fi ìwé soríire náà ṣé mo ní iye ìwé tí wọ́n kà ṣé ìwé ló fi soríire ni àwọn àṣà pé kàṣẹ́ kò ní ṣe ọwọ́ kò kàwé kò ní ṣe ọwọ́ ṣé èèyàn náà bá yín sọ alọ́mọ ti lóyún ó ti lóyún ká máa múra bá ṣe ṣe súná ọmọ àti ìgbéyàwó ṣẹ̀ṣẹ̀ wá rí o nǹkan tí mo ti wà fẹ́ kẹ́ ẹ já ṣe irú ìwọ àbúrò mi tó ní gẹ̀yìn olórí burúkú rẹ tó fún ọmọ mi lóyún yẹn kò fẹ́ gba oyún bóyá tó ti wá wọ́n mi pé mo rí náṣánáṣá pé ìdílé dóhùn irú ìwọ bó ṣe ní gẹ̀yìn kò ní fẹ́ gbé gẹ̀ẹ́sì tí ọmọ kò ojú òrùn òṣèlú ọmọ tó bá wò ní òlàpọ̀lọ́ bẹ́ẹ̀ kan mìíràn ṣe ń kágídí borí bíi fáànù èmi kàyí tó bá lọ lo orú agídí ọ̀gbá tí wọ́n lọ lò níbẹ̀ yóò mọ̀ pé ọ̀gbá family ni wá yóò mọ̀ pé ibi tó ń ti lọ yàn kan tọ́ọ̀gì ni wá tó bá lọ lu ọmọ wa bí ó ṣe yẹ kó ṣe yóò jẹ orí òun. Ètò fẹ́ ẹ̀jẹ̀ bá ṣe. Ó sọ ire. Pọ́lísì ká ṣe Fọlákẹ́ lórí ọkọ. Ẹrù ọ̀ràn ni. Ṣé rí kan tó ń bẹ ẹ̀gbọ́n mi náà lọ ni pé ọmọ wọn kò sóríire rí ọmọ wọn ò lọ́mọ ilé ọkọ débi pé ọmọ wọn ò fò bí lóyún. Oríire wo wá lọmọ rẹ wá sí báyìí? Pé máa rọmọ ọmọ mi lójú ẹ̀mí mi. Ọkọ ọmọ rẹ èèyàn náà dandan kan báyìí ni o èèyàn náà kò níṣẹ́ kò lábọ̀ wo aráàlú èbó ló fi tàn jẹ tó fi fọmọ rẹ lóyún kò sáṣeyọrí kankan kò sí tó gbọmọ lọdẹ gbọmọ lọ́wọ́ rẹ. Ẹ lọ́wọ́ kàbálẹ̀ torí pé kò níyàwó lé ní yóò máa sùn sí. Ògbóyún. Tó bá ti níyàwó yóò ṣe dáadáa. Ilé ń fọ́nù pátápátá òsì òun fẹ́ fọmọ lọ́wọ́ ọmọ gba nǹkan orí ọmọ. Bàbá Fọlákẹ́. Sí ọ. Bàbá Fọlákẹ́. Aláìlójú tì. Bàbá Fọlákẹ́. Àbúrò. Èmi ò mọ̀ pé ẹ̀tọ́ lè gbọ́ ìta sọ fún mi. Pé kí ni? Ṣẹ́gbọ́n ojú yìí ò tí ì dá ilé yìí. Wọ́n ní ògbóyún. Dúró. Wọ́n ní ògbóyún. Torí ìwọ náà o ti sọ̀rọ̀ síbi tó dáa tẹ́lẹ̀. Wọ́n ní òníṣẹ́ lọ́wọ́. Wọ́n lé èèyàn ládàradàn kan. Sórí àìníṣẹ́ lọ́wọ́ ẹ má fi yọ̀. Ṣé rí ẹlẹ́dẹ̀ ọmọ tí ń bọ̀ yóò pèsè iṣẹ́ fáwọn méjèèjì. Ẹ jẹ́ amójú tó bá ṣe gbà nǹkan ìyàwó. Iṣẹ́ télọ̀ ni àbí iṣẹ́ ìjọba ni ó pèsè fún. Ibi ò mọ ọmọ bóyá ṣe àgbo gúngún ni o. Ṣé tó kẹ́mi o? Àbúrò mi lówó lọ́wọ́. Ó dà pé mi ó kú ní ìpàdé. Ọ̀rẹ́ mi, owó mi, ìjọ mẹ́ta. Báwo ni ọ̀dọ́ náà ní ìbọ̀? Ṣé kò sí? Kò sí mọ̀ pé ìwọ náà
gbọ́ nípa ọ̀rọ̀ oyún bí gbogbo èèyàn ṣe ń fi mí ṣe yẹ̀yẹ́ lọ́tún náà fi mí ṣe yẹ̀yẹ́ lọ́sì mo wá ní kí n wá sọ́dọ̀ ẹ̀ kí tiẹ̀ wá kí àtọ̀rẹ́ mi. ṣùgbọ́n ìwọ náà mo tó bá yàrá jábà ẹ yọkọlú wà tó gbé ẹ̀kọ́ yọkí. ìwọ tó kàn dáadáa nù ládùúgbò bá ṣe ń bẹ sọ́ngbà yẹn òògùn wájú bàbá kúrèkúrè bàbá Sabiko wà lọ lóyún fún níwọ tí gbogbo àwọn ọkùnrin tó ń rọgbà yẹ kábà ìpín fẹ́mi ṣíọ kí wàá ló fẹ́ kémi ṣe sí báyìí. ọ̀bẹ ti gbọ́mọ lọ́wọ́ ọmọ ti sọ̀rọ̀ ẹ̀yìn ọ̀bẹ ṣàtúnṣe nǹkan tó fẹ́ ṣe ọ̀nà àbáyọ òun ni rò pé mo lè ṣe sọ̀rọ̀ òun yìí. ti jù ti pọ̀ jù gbogbo èèyàn kò fi ṣe jọ kí lọ́nà àbáyọ tíyàn bá lóyún kó rẹ̀ ru ọmọ wọ́n máa retí ọmọ ni ṣèbí ìyá mi rẹ lọ́jà ẹ tètè lọ́mọ jà kó rí rẹ ṣe àtẹlẹ láyọ̀. tó bá tún rẹ̀ sí tíyà mi ṣe fi iṣẹ́ bẹ́ẹ̀ ni bàbá mi náà bàbá mi fẹ́ kó ọ̀rẹ́ mi. ṣèbí bàbá rẹ ló dúró sẹ́yìn náà dàbí ké. ọ̀rẹ́ mi o. Àbáfọlákẹ́. Kí ló tó wá fọwọ́ lẹ́nu báyìí? Àbáfọlákẹ́. Àbáfọlákẹ́. Yóò tán. Dúró náà ṣe gbogbo ọ̀rọ̀ ló lé sí ni. Ó sì ń gbá mi ò ń gbá mi látàárọ̀. Wo ara nǹkan mi o. Èmi náà mọ̀ bàrà gbúdọ̀ kẹ́. Agbúdọ̀ kẹ́ sórí ibi tó bá yọ ọmọ ẹ̀ dé. Bàbá Fọlákẹ́ nígbà tó ọmọ rẹ̀ ó tún wá lóyún ṣáàtì kékeré ju arúgbó ló yẹ kó lóyún. Mo kékeré mo wí sórí ibi tó bá yọ ọmọ yìí sórí ibi tó bá yẹ ẹ̀jẹ̀ ní bàbá Fọlákẹ́. Ní sùúrù ìyá Fọlákẹ́ kí ni nǹkan tí mo ṣe nínú ọ̀rọ̀ tí ò dáa ẹyẹ yẹn bá wa gbọ́ kí ni nǹkan tí mo ṣe nínú ọ̀rọ̀ tí ò dáa ṣé bí mo ṣe sọ wípé kẹ́ má bá yẹ ọmọ mi jẹ́ kẹ́ má bá mi fi iṣẹ́ pa lórí kó jáde lásìkò tó bá wù gẹ́gẹ́ bí ẹyọ kan tí mo bí ṣé èyí ni mo ti jẹ̀bi ni tí ó bá jẹ́ wípé Fọlákẹ́ gan ò ní ojú téèyàn tì wó ọmọ tó bá dáa ni ti bàbá ẹ̀ èyí tó bá kú díẹ̀ káàtó òun àti ẹ̀ ní ṣeré ìgbé wà lẹ́yìn ẹ̀jẹ̀ lọ́mọ kópa mi ò ráyè òsì. Ó ti dà bẹ́ẹ̀ yẹn àwọn Fọlákẹ́ ó ti dà bẹ́ẹ̀ yẹn nípa ọmọ tó bá dáa ti bàbá ta ló wà báyìí Fọlákẹ́ jẹ́ ṣé pàtó bàjẹ́ ṣé mi ò wí fún ẹ mi ò ké tó èmi ló dé fọmọ ìdálóró sọ àpò bí ìrìndì mi ìwọ́dọ̀ tún lè yé jùlọ ta ọwọ́ ọmọkùnrin yìí nǹkan tó ṣe fún mi ò dá ọmọkùnrin yìí. Wambi. Ìbẹ́yìn náà rè. Kí ló fẹ́ kún ló ṣẹlẹ̀? Gbogbo tẹ̀ǹtà àti tó ń gbà. Ọ̀rẹ́ rẹ tẹ́ni kò ṣe tó. Ó padà mọ̀ pé tọ́tò tó ló padà ṣe. Ọ̀rẹ́ wa ń bá sọ̀rọ̀ lọ́rẹ́ mi pé kó fẹ́ òun. Ó wá jẹ́ Sabiko tí ò ti ẹ̀ kàwé rárá àti rárá ló padà lóyún fún. Jọ ń torí Ọlọ́run ṣé bàbá Sabiko gan wàá sàn ju ẹ̀yin tẹ́ ìníṣẹ́ tẹ́ làbọ̀ tẹ́ kan fẹsẹ̀ gbárígbé kiri àdúgbò. Kó lè dùn mí fún ọ. Nígbà tí mú irun gbogbo tó ti kékeré tó ti di arúgbó ọgbẹ́ kí ni tẹ̀ ń bẹ lórí ilẹ̀ rédíò àìsọ̀rọ̀ máa gbèsè aláìní kan ṣe oníranù. Tẹ̀bí ẹ̀ wá ni tí ò bá kí n ṣe ẹran tó mèrè jẹ tó jẹ́ kí gbẹ̀gìrì òṣàn nírú ẹ̀sẹ̀ mi ìwọ wà ní gọ́ọ̀tì láti dúró láti máa sunkún tó kó lóòrùn ẹ̀rìn àgbá mi bẹ́ẹ̀.
ọ̀dà àwọn ọmọ yóò dà ìpẹ́pẹ́ tí mo fi mẹ́ta pẹ̀pẹ̀ ó ṣá wá kú. báàbá àti ẹ̀ ní ìsàgbẹ̀ lóko oko etílé náà tá a sí tó wá tún dáa báyìí àti ẹ̀dùgbẹ́ pé pẹ̀lápù wà kú lọ. kí ló ń ṣẹlẹ̀ náà lọ́dà àtàwọn eléyìí kágbé nǹkan wípé báàbá ní ìsàgbẹ̀ lóko á ṣàgbẹ̀. èyí ò ní pé ibi ni wàá arákùnrin gbé. ọ̀dà àfàwọn. wọ́n gbé ẹsẹ̀ o wọ́n gbé ẹsẹ̀ ọmọ ìyẹn ló máa ń gbé rẹ̀ ọmọ ìyẹn ni máa ń gbé rẹ̀ yóò sọ pé sí o sórí. tó bá bẹ́ẹ̀ tọrọ owó ni ọ̀sán tó bá bẹ́ẹ̀ tọrọ owó àwọn fún ọ lówó. èló lówó tó ní lọ́wọ́ tó sọ pé èmi tọrọ bára wọ́n sọ wípé ẹni tó kú àtẹni tó nù wọ́n máa pàdé ara wọn ní ọjọ́ kan thank God èmi ò kú ìwọ lónìí torí mo ti ń wá ẹ tipẹ́tipẹ́ wọ́n wá tì ọ́ báyìí. lọ́nà wo dúró lọ́nà wo. ó lọ sí ara rẹ ṣé wọ́n sọ pé òmẹ́ni tó ń jẹ́ Fọlákẹ́mi. Fọlákẹ́mi ìyàwó mi ní jẹ́ Fọlákẹ́mi olólùfẹ́ mi sùtì mi. oṣù tó sọ lójú èmi bàbá rẹ. ṣé o mọ̀ wípé Fọlákẹ́mi nìkan ni ọmọ ṣoṣo tí mo bí kọ́kọ́rọ́ ayé rẹ̀ ọwọ́ mi ló wà èmi ni mò ń tukọ̀ ayé rẹ̀ bó bá ṣe wù mí èmi ni màá sọ pé lọ lọ́kọ tó bá ti wà jẹ́ pé ó bá fẹ́ lọ́kọ kì í ṣeré ẹ̀yin èèyàn dandan báyìí èyí tẹ́ ẹ̀ rí ṣe nínú ayé kó jẹ́ wípé ògo yín ògo 2G ni ẹ̀nà ti jògo yín. ó ṣe yé mi ni ó pè àná mi ó pa àná mi ni ọgọ pọ ọgọ bọ́ọ̀ bá ti pọ̀ ọgọ bọ́ọ̀ bá rí èèyàn gidi tó léèyàn lu èbò tó fẹ́ ru ọmọ rẹ ó yẹ kó ọmọ pa alálùbárí kéèyàn. ẹdún náà mo fẹ́ bèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yín ṣé èèyàn tẹ́ ní ìlú òyìnbó ṣé ẹ̀gbọ́n yín ni àbí àbúrò yín. fámílì mi. nǹkan ti ṣe yín o gbogbo ìràwọ̀ tó yẹ kẹ́ ẹ lò àtògo tó yẹ kẹ́ ẹ rí lò àwọn ènìyàn ni wọ́n ń lò ẹ̀yin náà wo ilé bẹ́ẹ̀ ṣe kọ́ ẹ kọ́lé ẹ̀rí lé gbé ẹ wáyé ẹ̀ráyé wá ẹ wá mú aṣọ ẹ fi ń ṣe fẹ́ǹsì gbogbo àwọn ẹgbẹ́ yín ni wọ́n ń fi kíní bíríkì náà fi ń ṣe kíní fẹ́ǹsì ní àdúgbò ẹ̀yin ò rí ilé gidi kọ́ ilé yín ló wọ́ọ̀sì ní gbogbo. omi tí ò yọ ni pé èyí tí ìpè wọn torí tí wọn bá rẹ tẹ tí wọn bá kún ní ìsìn ẹ̀yin ìyẹn ẹ ti rò pé lówó wà hàn bá a ṣe báwo lówó kan ṣe dọ́gbọ́n nù. ṣé ẹni tó ní nílùú òyìnbó sọmọ ìyá rẹ tó bá jẹ́ pé ọmọ ìyá rẹ ni ó ti lò gbó rẹ gbogbo owó tó yẹ kó gbélé ayé nílò tí. fábùlù tèmi lọ́kọ̀. ṣé wàá rí bí tèmi àti ẹ̀ náà jọ mú ọ̀rọ̀ wá dé nínú kí n lọ́ pa àbí kí wọ́n lu èmi pa ìkọ́ ṣẹlẹ̀ nínú méjèèjì tí ó ní jẹ́ káwá fojú rí bi jọ́nà ní kí n máa wọlé. àwọn wà lọ wá sí ọkọ̀ tó ń lọ sí lọ́ọ́ wọlé lọ́ọ́ sí tó ti jẹun lọ́ọ́ bá lọ́ọ́ sọ fún Fọlákẹ́mi àti kí lẹ́sìn pé ọgbẹ́ rẹ́kọ́dù òbí rẹ̀ kọ́lọ́ ọgbẹ́ iye òbí ti fẹ́ èsì mi nìkan kò fẹ́ gbogbo ṣe ń tìbọ̀ tí mò ń lọ bẹ́ẹ̀ ni mo fún lówó. bí mo ṣe ń fún ọmọ náà lóyún ló fi fún ọmọ náà lóyún èyí ò jọba mi sórí ìjọba sórí wíwá tí mo wá bí nílé mi nílé wa nílé tèmi ẹni ẹ̀ka ọmọ kò léyìn tó bá ti ní lórí ọjà. ọmọdé rẹ sọ gbádùn olóhùn sábìsì ṣèbí tó bá nígbà yóò rí ẹgbẹrẹ orí ẹ ìwọ sọ pé ó lára. ìmọ̀lùkùtù pẹ́bẹ́ ìmí ẹran ń di èèyàn Fọlákẹ́ bà ojú mi jẹ́ ó bà ojú mi jẹ́ ó sọ ojú mi di pọ̀ bí ó dẹ̀ jẹ́ ṣáfṣáf lẹ́yìn tí mo ti rò pé yahoo ni ó lò yìí kí wàá ní gbogbo kíkẹ́ orí burúkú tí mò ń kí ọ ìwọ Fọlákẹ́ náà nígbà tí nǹkan tó dá ń bẹ ńlẹ̀ tó ń sọ pé mú mi tó wá jẹ́ pé tí ò dáa èyí Sabiko tó jẹ́ pé ó ti lo gbogbo ayé rẹ̀ tán àwa táwọn mú gògóró kí jọ́ìntì yìí gan-an ibi tá a bá ti dúró Sabiko wọn ò bí dá kó dúró mẹ́ ló wá lọ lóyún fún o sì fẹjọ́ ọ̀tọ̀ yọ mí ọ̀tọ̀ ló yọ mí o ojú mi kọ́ ló bàjẹ́ o gbójú ara ẹ jẹ́ yẹ̀yẹ̀ náà tù èmi ti kábídì tèmi lórí ìwọ ló kù ogún sì mo ti gòkè olùkàfọ́rá tó já èmi ọ̀tá mi ò ní yọ mí orí burúkú ò ní ṣẹlẹ̀ sí mi.